kò sẹ́ni tí mi lè bá fà Ọlọ́run ọ̀gá mi ní ṣẹ̀fí àlà má bá wọn fà Àlàó olófo. Alangere o Alangere lẹ́tọ̀. a máa dìgbà dídé mi pa nítorí mi nìfẹ́ kan pa mí gbogbo àwọn tá a bá tò ṣẹ̀fí wà nù wọn. ogun náà fi jáfúnjì yẹn ogun náà jà ẹ̀yẹ wo àgọ́bà tí wọ́n wà yẹn. èmi tí ní ọ̀ egun olórin. táwọn bá ká gbolo wájọ tá à ń irú àwọn làǹdómà yẹn wọ́n sì ń kọ́ṣẹ́ ẹ̀rọ ńgbà yẹn ni. irú àwọn yẹ kẹ́ ẹ béèrè ìgbà tí wọ́n ń kọrin àwọn wo ni wọ́n jọ wà ní gbàǹgbà yẹn. this is 2025 ẹ calculate 1984 sásìkò táwọn. ilé iṣẹ́ olórin tó ń kọrin sínú ìwé. àwọn mọ́ra agbọ́ wọn lójijì. wọn ò sí ní ọ̀hún. mi ò ná gandhi ṣe fújì gbàdé máàmù pàṣọ àjọsọ orí kátà mú ṣe ni. tí àwọn fẹ́mi sọ pé mo sí ní ọ̀hún Paso mi ì dẹ̀ sọ pé Paso sí ní ọ̀hún. Angere lẹ́tọ̀ ètò kan ní tó kórúkọ mẹ́rin pọ̀. láì ṣe jókòó yìí ká máa bọ̀ ní ìsìn kí Paso jókòó bẹ́ẹ̀ láì aláàbẹ̀rẹ̀ ìgbà ni máa lé wa láì ṣe ọmọ kékeré. bàlá nìkan ni kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe àwọn alóde bá mú fóònù bẹ́ẹ̀ ní pé kò rí yàn. ní ẹ máa fẹ́ kún wájà o torí tó bá fẹ́ kún wájà ayé àfihàn sí gbàgbájá torí tẹkùn bá búramúramù ní pé ṣáájà ìwà lè dúró. Alangere lẹ́tọ̀. rọgbọ ọ̀rọ̀ lamọra wà nínú rọgbọ ọ̀rọ̀ yàtọ̀ sí ẹni bá fẹ́ ṣe àbòsí ọmọ pé ládùmọ̀ sínú kálíbà káyé ọ̀rọ̀ káyọ̀ sí náà kódà gan ọ̀dọ̀ kọ̀lídì náà ló ti ṣe freedom. kọrẹ́nsì olórin níṣẹ́ lára adébọ́lá Kọ̀mí Jackson àti ayé kọrẹ́nsì. ọ̀rọ̀ Kọ̀mí Jackson ẹ̀gbọ́n Táyé ni bóyá nígbà tí ọ̀nà travel lọ tí Jẹ̀bú Òde àmọ́ tán pa wọ́n pọ̀ wọ́n gbá létí lórí stage. I sorry to say number one nínú. Alangere lẹ́tọ̀ ètò kan ní tó kórúkọ mẹ́rin pọ̀. ẹkúnkún mẹ́niyàn ní alátọ̀dá tó ṣẹ̀yọ. lẹ́yìnjọ́ mẹ́ta yìí àríyànjiyàn kan ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ kan nígbà tá a ṣètò. ṣèlú ewu adó ń dání ẹ̀mí ìṣẹ́gbẹ́ wọn. egun olórin kẹ ìrọ̀rùn àwọn ẹ̀tì ẹ̀ jìnnà sí ní púpọ̀. Abbas wá sọ̀rọ̀. egun olórin kẹ ìrọ̀rùn àwọn ẹ̀tì ẹ̀ jìnnà sí ní. alọ́mọ ẹ̀ Saheed bọ́lọ́mọ pé nígbà tẹ́mi wà nílé tí mò ń kọrin mi ò mọ làǹdómà táwọn bá ká gbolo wájọ tá à ń irú àwọn làǹdómà yẹn wọ́n sì ń kọ́ṣẹ́ ẹ̀rọ ńgbà yẹn ni o tán bá dé ni wọ́n máa wò pé tó ń wọ àwọn náà láti ṣe. ọ̀hún tí mo ń try láti sọ ni pé níbi iṣẹ́ yẹn mo ní bẹ̀rẹ̀ Lúkú Òtòlò àti ìbẹ̀rẹ̀ Sẹ́mi Ìlọrí àwọn èmi ni mo tẹ̀lé wọn ní Mọ́kọ́lá. ládùúgbò tí mo wà à ń gbọ́ àjíṣẹ́fíù lágọ̀ọ́bà à ń gbọ́ Bùràmúsílù Tùsánbọ́ ládàtán àwọn bàbá kékeré Pẹ̀kínsìn ṣọtiyé àwọn tá à ń gbọ́ nìyẹn ṣọtiyé yín wọ́n gbà tẹ́mi tí mo wá bẹ̀rẹ̀ èmi kéré láàrin àwọn bọ̀dá kan náà bọ̀dá Akímọ̀ Àdìsá àwọn dẹ̀ pé àwọn ti di babaláwo bí oníṣègùn sìn àwọn náà wà ní area Òkè Ẹ̀fọ̀n sí Ṣàjẹmọ́kúgbà àwọn bọ̀dá yẹn wà àwọn bàbá kan ilé bàbá oníkòkó ìyẹn ní Kúgbà adẹ̀tún gbọ́ ní pé Ṣínà Àkànní wà ní wà Mùṣín Aláàjì Síákà Kàbákà isi Kàbákà tí wọ́n bu ilà. ṣé wọ́n bu ni àbọ̀n kọ́. wọ́n kọ ilà. adùn yìí. ṣó ti yé yín ìyẹn Áfíríkà Michael Jackson. lẹ́yìn àwọn yẹn gbàtọ̀ yẹn ta jáde àwọn mọ́ra wọ́n jáde wá. èwo ni mọ́ra. Mọ̀rúfú Ebi. ní Ṣàpọ́n. Yọ̀síyọ̀. wọ́n rè ní wá. láti Ṣàpọ́n. ẹ̀gbọ́n mi ni Wàhídì Arókò. Àlàmú. Ṣojú mi náà yẹ ṣe freedom. Ṣojú mi náà yẹ ṣe freedom. Freedom kí ni. Orin. ṣe freedom. ṣe freedom. ṣe freedom. àròwò kókó ò ṣe sẹ́. 86 ṣá ni mo dé yọ Alhaji Sefiu Alao mi ò lójú ọdún mẹ́ta lọ. lẹ́yìn Sefiu but 89 ni mo kó lẹ́yìn Alhaji Sefiu. freedom yẹn àṣẹ akọ̀sọ́ fún Alhaji pé afẹ́ dádúró ni o. ní ìsìn ẹ̀ tí ì ṣe freedom lẹ́yìn Sefiu. pé nígbà yẹn controversy tó máa ń wà láàrin olórin sólórin ṣá pé Alhaji Sefiu jẹ́ kó yẹ pé Wàhídì ọmọṣẹ́hun ni ṣó ti yé yín bọ̀ àwọn kan tọ́jọ́ bí kan àwọn lọ gbé Tùsà ń bọ̀ wá níbi nǹkan tí Sefiu tó yẹ pé òun ló ní ṣó ti yé yín
mo rò pé Alhaji ò lọ síbẹ̀ tó ti yẹ yẹn wọ́n sọ pé Tùsà ló ṣe freedom fún káàkiri gbogbo àtàdé ń wí ìgbàdí òrùka ni o. nídìí fújì. Bàbá mi ti gbé àwọn kan sí mi lọ́gbìn ìgbà àwọn kìnnì kan sí mi lọ́rùn tí mo lò dé. Ẹ̀dọ́ bàbá yín gbé kíni sí lọ́rùn. Ní 1988-89 nígbà tí bẹ́ẹ̀ ló kú òtòlò tá a jọ pílẹ̀ ní junction Ajítádùn wọ́n tì mí lágàdàgodo mbẹ̀. Ta ló tì yín? Lórí stage yẹn èmi àti bẹ́ẹ̀ ló kú lájọ àwọn náà ń rè ní. Wọ́n ní àwọn ìsọ̀ǹgbè tí yẹ pé àwọn yẹn burú pé irọ́ o irú ọmọ yẹn kéré yẹn kẹ̀. Ṣé ti nígbà wọn tì mí lágàdàgodo mi lè sọ̀rọ̀. Wọ́n wá lọ jí bàbá mi ò fẹ́ kí n kọrin. Ẹ sọ. Wọ́n bá wá lọ jí bàbá mi. Iṣẹ́ ò ní bàbá yín ṣe? Ẹran náà ń tà. Bóyá torí ẹ̀ ní eégún olórin sọ pé èjì ẹran lẹ̀ ń tà ńgbà táwọn. Iṣẹ́ tó bí gbogbo ẹbí mi ẹran la. Ẹ̀bọ̀ tí eégún olórin ni bàbá mi pàápàá. Ẹ sọ bẹ́ẹ̀. Ọlọ́mọ pé tí bàbá mi jẹ́ yẹn wo. So níbi tọ́rọ̀ yẹn ti wá ṣẹlẹ̀. Ẹ̀ ń pàtó wá ṣẹlẹ̀ tọ́tà tì mí lágàdàgodo yẹn wá lọ jí bàbá mi. Sáwà fẹ́ pé mi lè sọ̀rọ̀ ara ni mo ń sọ̀rọ̀ yìí kò lè jáde nínú máìkì ní junction Ajítádùn lọ́dún yẹn lọ́hùn. Wọ́n gbé mi sórí iṣẹ́ àní. Nígbà tí mo dẹ̀ tí dáàdì mi wá tán sáà ọ̀pá ọ̀pọ̀ mo sá kọrin tílẹ̀ fi mọ́. Àtìgbà yẹn dáàdì mi jẹ́ pé tí n bá ti lóde ọmọ ní kọ́ mọ́nítọ̀ mi wọ́n tẹ̀lé mi. Kí ló ní dáàdì yín gbé sí yín lọ́rùn? Wọ́n gbé bí kọrùn gbé sí mi lọ́rùn. Oògùn. Àtìgbà yẹn dẹ̀rẹ̀ ẹni àgbédáwọn náà bá ń lọ a máa dé fipá dìgbàdì ni. Ẹ di wábí náà. Àìrọ̀ kò sí yẹn mọ̀. Kí ló dé? Ẹ mọ̀ pé ń gba fújì tí rọ̀ ń sìn yé mi tá máa lórí stéèjì. Mo ti play lóṣòdì rí nígbà ayé àwọn àjàgbé bọ́ńbọ́ì. Bọ́ńbọ́ì pupa yẹn. Pupa tó ga ìbò tó ga bẹ́ẹ̀ ni ní Brown Street. Mo mọ̀. Mo lọ play ń bẹ̀. Ọdún wo nìyẹn? Ó dà pé 89 or 90. Wow. O tí mo play. Lóṣòdì. Mo dẹ̀ ní cover stage ńgbà yẹn. Ṣé àwọn pè é ńgbà yẹn ó dà pé kàbákà wà ń tàn. Nígbà yẹn tí n bá ti lọ sí Mushin n máa ń gbọ́ pé wọ́n máa ń ṣe jọ́ǹpù kan ní orí òkè kí náà pé. Mo ti mọ ibi tẹ́ ń sọ. Ká tó dé Ojúwòye ọmọ kan náà wà ń bẹ̀ ọmọ yẹn náà ti kú sí wọ́n pè ní Jàfójó. Jàfójó. Ojú ló dùn. Bẹ́ẹ̀ni mo rántí. Ìyẹn náà ń kọrin bí Pàṣọ ní. Bàbá kan tún wà nínú ìlú Péjú tó ní mo gbé ìlú Péjú náà. Àwọn bàbá mi ń gbé bẹ̀ nílùú Péjú tí mo tún gbé yẹn náà bàbá kan wà wọ́n pè ní Jídé òun náà ní cover stage. Wow. Ṣé ti yẹ yín àwọn bọ̀dà Kámílánsà wọ́n wà ní òkè àárín ní Mushin. Ṣé ti yẹ yín irinṣẹ́ orange kan wà wọ́n pe bàbá yín ní bàbá olówó mo sì lóríṣẹ́ orange tí mo sì rẹ́ǹtì ẹ̀ ní 120 naira. tí mo kó Abẹ́òkúta ẹ máa gbọ́ 1989 tẹ́lẹ̀ play fáwọn bọ́ńbọ́ ìlẹ́kọ̀ọ́ yẹn ẹ ti lọ play lẹ́kọ̀ọ́ as far back as 1989. Freedom pápá náà ṣe bọ̀dà wá sí orin iṣẹ́ wẹ́sẹ̀ Òkèjìgbò. Wọ́n ní ẹ̀gbọ́n kan onírinṣẹ́ làwọn náà wọ́n wà lóṣòdì wọ́n wà lùpẹ́jú ṣé ti yé yín ọmọ ló ṣe Freedom tí mo lọ play bẹ̀ ẹ̀rẹ̀ kò kọ́fà stage mi mo kó dání lọ ní. Aláǹgéré lètò ẹ máa wò ó. Àjàsáyédé Khalifa ọba kó má gbà sáà lọ́wọ́ mi o torí gbogbo ènìyàn náà mọ̀ pé Khalifa yóò ọba eléré ló jẹ́. Èmi tí ní ọ eégún olórin. Eégún olórin ní gbégbà táwọn ń kọrin pé. Báwo bá ká gbolo wájọ tá ń irú àwọn làǹdómà yẹn wọ́n sì ń kọ́ṣẹ́ ẹ̀rọ ńgbà yẹn ni. Irú àwọn yẹ kẹ́ ẹ béèrè ìgbà tí wọ́n ń kọrin àwọn wo ni wọ́n jọ wà nígbà yẹn. This is 2025 ẹ calculate 1984 sásìkò tá a wà yìí 39 years. Nígbà yẹn ńgbà tá a bẹ̀rẹ̀ àwọn tèmi mọ̀ lọ́gàá olórin àwọn ni ẹ̀gbọ́n wa kọ́lọ́run foríjì wọn Musiliu Tùsàmbọ́ Alhaji Ejirebo náà ń sá. Gbogbo àsìkò táwọn òbí tèmi tí wọ́n ń mẹ́mi káàkiri from ilé kéwù kan tó ilé kéwù kan yìí tí mi ò rẹ̀ forí lẹ̀ àwọn olórin tí ń dì lábẹ́kúta àwọn olórin yẹn náà wọ́n ń pera wọn ní paparazzi tí wọ́n sọ pé àwọn òmégún lórí rí àwọn òtí ẹ̀mọ̀gbà tó bẹ̀rẹ̀ eré. Mi ṣe Muslim Ọlọ́run foríjì bọ̀dá Akim Alamutu ẹ̀bà Yumbas àwọn ń lu ìlú wọ́n ń lu àkúbà wọ́n ń fi ọwọ́ lu ìlú bọ̀dá Akim ló sọ pé ìwé ìṣẹ̀lẹ̀ máa kọ fújì tó gbé Quran competition máa lọ ṣe wọ́n gbé ṣàjẹ́ ilé àwọn gbélé Alamutu Mọ́kọ́lá ilé bàbá wọn nìyẹn tó ṣe wọ́n pè wọ́n kan ní Wasiu Alamutu làwọn náà wọ́n kọ Golden Voice èmi wà lẹ́bi ní Grammar School àjọ ń káàkiri ni àwọn àǹtí wa kan Àyíṣà Ògúnbọ́nà nínú gbogbo obìnrin lábẹ́òkúta ń gba ẹ̀yàn tí ẹ ló lóhùn jù àwọn òpá ń tẹ ń tapá kó
àǹtí wa ni wọ́n àwọn bọ̀dà Wàsíù tí mò ń wí alámùtú yẹn àwọn nǹkan golden voice ni wọ́n ń pè wọ́n tó máa lọ ṣe competition àwọn máa lọ ka Quran competition ṣé wọn pé ibi kan wà ní Yànà Gbòrè ọ̀ọ̀lù kékeré kan pẹ̀tẹ́sì ní bóyá 2 story àbí 3 story ní òun ni gbogbo Islam àwọn ní orin kíní òun ni wọ́n ti máa ń lọ ṣe kíní ìgbà àtúnú àwẹ̀ ìgbà léyà ṣe tí wọ́n máa ń kó kíní kan jọ ṣe ti yé yín lẹ́yìn yẹn náà gbogbo kò tí competition ti bí kí lọ tó máa ń ṣe competition bí kan kíní tó máa ń ṣe lẹ́kọ̀ọ́ ní Island tó ń gẹ̀ẹ́sì ibẹ̀ ni mo ti rí pé wọ́n ń gẹ̀ẹ́sì tí mo fi gbé èmi náà mo kọ́ gẹ̀ẹ́sì l'Abẹ́òkúta. nínú onífújì. àwọn tí mo ń gẹ̀ẹ́sì jíwèrè èmi ń gẹ̀ẹ́sì jíwèrè. ṣé funfun àbí brown. ẹ ṣe oríṣiríṣi. ó yá mo gbádùn yín jàre. mọ́tò ni a máa ń kó sínú àgbárígo mo sì gbé mọ́tò mi délé Ṣẹ̀fíù rí ní wọ́n gbé sábò àjọ wọn gbọ́n bá mi kọrin inú àgbárígo. àgbà níyìn o. àwọn bọ̀dà sọ́yìn mọ́ àwọn ọ̀gá wa làwọn yẹn ó dà pé àwọn náà ń ṣe wẹ́dà níbi ibì kan kábàyà mágírígọ̀ wọ́n jọ wà táwọn máa ṣe ní àtàwọn máa ṣe. àwọn mọ́ra àgbọ̀ wọn lójijì kò sí ní ọ̀mí díṣẹ́ yẹn. mi ò ná gàndí iṣẹ́ fújì gbàtẹ́ má mọ Paso àjọ sórí kátà mú ṣe. ẹ̀yin àti ta ni. Paso Bíyìbọ́lá Paso. ṣé àwọn mi sọ pé mo senior Paso mi ì dẹ̀ sọ pé Paso senior mi ṣó ti yé yín industry yẹn àjọ wà ń bẹ̀ ni àwọn náà ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ láti kékeré ti wà ń bẹ̀ ṣó ti yé yín ìgbà tí mo dẹ̀ ń wí àwọn Bàlíngà tó jẹ́ báńdà Paso àwọn wà lẹ́yìn Kàbákà mo ṣe pàtí kan ní 1990 Wàsíù Àjàní Tẹ̀kóyè ó pàtí mi wo nílé Èkó bẹ̀rẹ̀ kòdó l'Abẹ́òkúta yìí. bẹ́ẹ̀ ni. Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò kan ní tó kórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyàn ní. àní ẹ máa fẹ́ kún wájà o torí tó bá fẹ́ kún wájà ayé àfihàn sí bàbá já torí tẹkùn bá búramúramù ní pé ṣáájà ìwà lè dúró èkúté ilé tó ń jùrù bélébélé sólógbò ìyẹn máa fẹsọ̀ mú. ọ̀rẹ́ mọ̀ láti ilẹ̀ mi náà ni mi ti wà lákọ kò sẹ́ni tí mi lè bá fà Ọlọ́run ọ̀gá mi ní Ṣẹ̀fí Àlàó má bá wọn fà á Àlàó kọ àwọn náà dá mi mọ̀ ọmọ yìí pé Landoma ọmọ pé ọmọ ni mi rọ ọmọ akọrin mi náà máa kọrin ọjọ́ máa ṣògo l'Abẹ́òkúta Àlàó olófo àbí. ṣé ẹkọ yẹn ni abẹ́kan sọ. ọ̀gá ló sọ bẹ́ẹ̀ ni Àlàó olófo Ṣẹ̀fí olófo ológo náà rẹ o olú Amẹ́ríkà yẹn lójoojúmọ́ Ṣẹ̀fí Àlàó ẹ̀jẹ̀ ti yẹ yìí. ẹni tí Ṣẹ̀fí bá wá Mọ́kọ́lá lórí kan tó kọ fún ẹkọ nìyẹn náà. ìyá onírẹsì Mọ́kọ́lá ọlọ́mọ pé mi Sáìdì ń kọ́ ìṣọ̀lá mi káàbòbò ń kọ́ o ẹ bá mi tọ́jú tó sáàmù. bá ṣe jókòó yìí ká máa bọ̀ ní ìsìn kí Paso jókòó bẹ́ẹ̀ báyìí aláàbẹ̀rẹ̀ ìgbà ni wọ́n máa lé wa láì ṣe ọmọ kékeré. wàhálà nìkan ni kì í ṣe bẹ́ẹ̀ wàláì owó fojú bá rẹ̀ ó máa ń dé bó ti rí báyìí ó máa dìde ó máa pọ́n ilé ni ìyá wọn alóde bá mú fóònù báyìí bẹ́ẹ̀ ni pé kò rí yàn ó máa jẹ báyìí kí ni wà nù ẹni pé kọ́ọ̀lì Ṣẹ̀fí náà rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kì í fojú pààrọ̀ rẹ̀ ọlọ́mọ pé a ti ń bá bọ̀ ti pẹ́ díẹ̀ o ṣùgbọ́n yẹn kọ́ là fẹ́ jẹ ìyàrá àṣeyọrí ṣàlàyé bí mo ga ṣẹ́ oore tó ṣe kí yẹn máa ṣe Ọlọ́run oore tó ṣe fẹ́mi kí yẹn máa ṣe bàjẹ́ rárá ọba Ọlọ́run dákun bá mi ṣàlékún sí kàmí ọlá ẹ̀ túnbọ̀ tún wọn lára mi sí mo tiraka kí lè dèèyàn àsìkò mi ti wá tó wọn wá ń bínú ọmọ àṣelẹ̀rìn nílẹ̀ kínú máa bẹ́lẹ̀ sí Ọlọ́run nìkan la dájọ́ àfẹ́yìn pẹ̀ràn kí láǹfààní ilé tá a kọ́ ká lè gbé bẹ́ẹ̀ tí ilé tún lé ní kí láǹfààní orúkọ tá a ní tí ò ní wúlò fọmọ wa orúkọ Sanni Abacha kòrò létí tí Babangida ní kọ́ máa nínú olórí lè jẹ́ lẹ́nu iṣẹ́ kan tó fẹ́ kọ́ mọ́ lẹ́yìn ẹ̀ ó ta ṣe yọrí ìwọ ta bá sókè oyídóbò rí ó bọ́bá yé orí ẹ̀ tọ̀run rí ẹ̀ o bá ti dára jù kó bá lè jáwọ́ kó tètè yá jáwọ́ torí ọjọ́ ọ̀la kò yá jáwọ́ o mo tiraka ń lè jẹ́ nìyẹn ṣe káfíńtà
ìyẹn kanlé mi lè ṣe dókítà agbẹjọ́rò fẹ́nìyàn mi ò lè ṣe mélòyà agbẹjọ́rò fẹ́nìyàn torí iṣẹ́ fújì òun la fi rán kan gbé ó ni mo ṣe tẹpá mọ́ṣẹ́ bàbá lurin lágbẹ̀dẹ ìrìn àdúgbọ̀ngbọ̀n òjòjò kì í ṣòwò ó má má nà jáṣẹ́ ó má má wá mi tì ọmọ bọ́lọ́mọ pé àkọsílẹ̀ ṣálẹ̀ yìí pé mà kọrin níláàrí ó pé mà kọrin lókìkí bí tàwọn aṣíwájú tó ti kọrin dépò ọ̀la ọmọ bọ́lọ́mọ pé onítẹ̀bára ọmọ kékeré o tó ń fàgọ́ ló ṣe mọ́tò ẹ má ṣe bá wọn wí o olè jẹ́jì ní ló máa dàbọ̀dọ̀ la for example Fẹ́mi Lando máa o láti kékeré mo ti fi ìlú ṣeré láti kékeré mo ti fohùn sílẹ̀ o mo tún dàgbà tán mo tún ta tìyá mi lọ. bọ̀tẹ́dó kékeré tẹ́lẹ̀ tí. ẹ̀dá bá ṣiṣẹ́ kan pẹ̀lú inú mímọ́ tó ń tọpá mọ̀ṣẹ́ yẹn tí ò ṣiṣẹ́ oníṣẹ́ ó dájú lọ́jọ́ kan làábàdé o adùnnú pẹ̀lú iṣẹ́ ọ̀hún ni mo ṣe ń dúpẹ́ fọlọ́run ọmọ fọlọ́mọ pé oore tó ṣe fẹ́mi kò mà láfiwé rárá ìlà iyọ̀ ọlọ́run èmi ṣọpẹ́ o kọlọ́run má ṣe dóore ọ̀hún dóró ẹ̀dá bá dúpẹ́ àná dandan àgbà mi kún lóhun mi dúpẹ́ àkàngbé o fọba tó lànà tó tún ní onítàrí ọlátàrí ó mẹ́lọ́wọ́ elédùwà ọba tó lágbára dákun sí iná ìdùnnú. Lando mà mú bọ̀ tó sì dábọ̀ máa dòre. Lando mà mú bọ̀ ẹ dúró náà ọ̀rọ̀ kan wà ó ti tó bí èèyàn méjì tó ń sọ ẹ̀yin náà tún ń sọ pé ká gbé yín sẹ́gbẹ̀ẹ́ ara wọn káwọ̀ àwọn onífújì. ẹ pè wá lù kájọ ṣe competition ẹ kó wa sí gbangba ẹ dẹ̀ fún àwọn àkórí orin táwọn máa kọ èmi ò ṣe olórin tó ń kọrin sínú ìwé. èwo ni ká kọrin sínú ìwé. ètò tẹ́ ẹ̀ ń wò yìí ni ètò Aláǹgéré. ẹ mọ̀ pé lábẹ́òkúta nígbà táwọn ìwọ fújì ogun la fi máa ń lọ òde. ogun báwo la lọ. a máa dègbà dídé òpá ni torí mo nífẹ̀ẹ́ kan pa mí. gbogbo àwọn tá a bá tò ṣẹ̀fí wà nù wọn. ogun náà fi já fújì yẹn ogun náà jà. ẹ̀yẹ wo àgọ́ọ̀bà tí wọ́n wà yẹn inú àgọ́ọ̀bà yẹn ṣe pé bẹ́ẹ̀ ni àwọn bàdà iṣẹ́ akẹ́ni yóò wà. náà bàdà àdìo mẹ́bùdú wà. èmúdú àdìo sọ ti yẹ yín inú àgọ́ọ̀bà yẹn náà wà. ní Mọ́kọ́lá tiwa tẹ́mi dárúkọ bàdà lúkọ́ òtòlò àti bàdà Sẹ̀mí Ìlọrí. ẹ̀gbọ́n mi Kàbóbò ojú ayé wọn ti mo ti sọ fún wọn pé wọn sì ní ọmọ yẹn ẹ̀gbọ́n mi ni wọ́n. Kàbóbò ẹ̀gbọ́n mi ni wọ́n tábìlì náà kò sí ní ọmọ mi. bọ̀ kọ́lí di mi ní kọ́lọ́ foríjì. àwọn bàrà Múkàlà tún wà Múkàlà Àdìsá. ní Ìjẹ̀mọ̀. àwọn wà ní Ìjẹ̀mọ̀. gbogbo ọ̀nà làmọ́ra wà. ìfẹ́ gbogbo ọ̀rá yàtọ̀ sí ẹni bá fẹ́ ṣe àbòsí. ọmọ pé ládùmọ̀ sínú kálíbà wọn. táyé ọ̀rọ̀ táyé ò sí ní ọmọ. kódà gan ọ̀dọ̀ kọ́lí di mi lọ́nà ó ti ṣe fírídọ̀mù Ìjẹ̀bú-Òde Síkírù Àkàndé. Síkírù Àkàndé ṣé Calypso. Ibo Alamu. ẹ̀gbọ́n Kàlí nìyẹn. àwọn àgbà owó nìyẹn tọ́ Ibo Alamu. Currency olórin níṣẹ́ lára Adébọ́lá Kọ̀mí Jackson àti Táyé Currency. ọ̀rọ̀ Kọ̀mí Jackson ẹ̀gbọ́n Táyé ni ó ń gbègbè lẹ́yìn wọn. bóyá nígbà tí ọ̀nà travel lọ sí Ìjẹ̀bú-Òde àmọ́ tán pa wọ́n pọ̀ wọ́n gbá létí lórí stéèjì kò wá báwọn lọ sí Ìbàdàn gbá yẹn Ìbàdàn tí ó wà lọ yẹn lòun fi bẹ̀rẹ̀ sí tẹ̀lé Calypso ṣẹ́wọ̀n gbàrí ṣẹ́wọ̀n ó tún rí pé mísìkì tí wọ́n ó tún yàtọ̀ sí tóun rí ní Ìbàdàn. wọ́n ní Calypso mi kàn máa lọ bẹ̀ mo wá rí Táyé Currency jọ́nà ìgbà yẹn kò tí ì bá jẹ́ Currency Táyé ló ń jẹ́ torí kò tí ì bẹ̀rẹ̀ orin nígbà tó bẹ̀rẹ̀ orin ló ṣe jẹ́ Currency so mo wá rí bó ṣe máa ń gbére dáadáa tó máa ń dẹ́mọ́ tó máa ń ṣe gbó tó máa ń dẹ́mọ́ mo rò bó ti máa mú bọ́ lọ sẹ́kọ̀ọ́ màá má ba lọ fi táwọ́ yọ. ṣé mo lọ sẹ́kọ̀ọ́ nìyẹn tí lọ fi ń dẹ́mọ́. bẹ́ẹ̀ ni àwọn rí i pé Táyé dáńtọ́ màlá oṣù ọ̀jù kódà kan ó bẹ̀rẹ̀ ní 93 òun lọ́kọ́ ṣe mí lóore lẹ́kọ̀ọ́ ní Ògbóni Fújì nígbà tí mo ṣe rẹ́kọ́ọ̀dù ìyá ìkọ̀ Ṣẹ́fílò wá mi ṣe rẹ́kọ́ọ̀dù Ṣẹ́fílò sọ owó máṣá ó ṣe gbẹ ṣùgbọ́n màlá lómi dọ́dọ̀ Bọ́lájí Bello lómi dọ́dọ̀ Adé Queen màlá lómi mi káàkiri ṣe ló gbé mi sínú pẹ̀lú ìdú ẹ̀ tó mú mi kiri ṣé di eyín wọn ní kó play rẹ́kọ́ọ̀dù yẹn onírà náà òun ló gbé mi dọ́dọ̀ Gbádéyọká ní Bàrígà. Senior yín ni Màláíkà. I'm proud of Madiba. That is your senior. Mo gbà. Òun náà ni mo rí ní tó wọ tó gẹ̀ṣin. Tó gẹ̀ṣin ẹ sọ bẹ́ẹ̀ tẹ́ wá gbé wá sábẹ́ kíkà. Wo ọmọ gbà eléyìí tó gẹ̀ṣin. Ọ̀gá wa ló bí sẹ́rẹ̀ o. Torí pé nígbà tí tó ń dún tí gbogbo Mushin ṣàpẹ́ àwọn tó bá fà ń gbà yẹn
ó kọ́ bára ṣídí Àyìndé fà nìbàdàn ó bá kàbàkà ọ̀gá wa báwọn fà ṣàwọn rọ́gẹ́dì gan ni o pé àwọn ò tí ì lórúkọ àbájá ọ̀gá yín mẹ́gbọ̀n yín ló jẹ́ kí èmi náà ọlọ́mọ yẹn kéèyàn rí wàhálà o ó lè kọjá èmi o bẹ́ẹ̀ ni. ọ̀gá wa wo ọ̀gá mi wo. Gbẹ̀ngà Adébóyè ká tó ṣe program yẹn tv tá a jọ lọ ìléwó orílẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni tá tó rí ṣe tẹ̀lé wa lọ. àti bàbá àrà tá a padà lọ ságbo bàbá àrà. lóní kólóbó. ṣé ti yẹ yín lọ́jọ́ kọrin lórí stéèjì. ọ̀rọ̀ lẹ rántí yìí o tá a lọ sọ́dọ̀ kábíyèsí. kábíyèsí Adétọ̀nà ṣé mo pé inú ẹni tó tẹ̀lé wá ń jọ yẹn ẹnìkan wà tó jẹ́ pé àfi tí ọba bá ṣàdúrà fún kó ń tọ̀hún tó lè ṣoríire ibẹ̀ ni wọ́n kọ́ ti rí Gbẹ̀ngà Adébóyè ní àgbà wòlíì. ó wá tó dijọ́ yẹn ọkọ lóyún ló kọ́ mi lọ́bẹ̀ Fatai ọkọ lóyún ọ̀rẹ́ mi ni nígbà tó ìjà kan nígọ̀dọ̀. kí lẹ ní Gbẹ̀ngà Adébóyè ṣe. àwọn ni wọ́n sọ fún mi pé ìràwọ̀ tó wà ń ta pé kí n má bàa dìbì gàgbàgbà kí n lọ ní sùúrù pé tèmi náà ń bọ̀ o bọ̀ tí n bá lọ fi gọ̀gọ̀ fáwọn tí ò yẹ kí èèyàn máa rí nǹkan ẹni àrí nǹkan ojú mi á rí tí ò yẹ kí n rí o ṣé ti yẹ ìyẹn ni mo ṣe rò pé Gbẹ̀ngà Adébóyè wòlíì ni ṣé ti yẹ gbẹrẹgbẹrẹ yẹn náà tọ́ni sọ fún mi yẹn kò tá à ń ṣe kò sọ nínú lọ́wọ́ kò sí promoter sábẹ̀ ti sọ́ọ̀gbù fúnra mi nítorí kọ́bọ̀ tí bá rí lóde náà ni máa tún tuwó jọ pẹ̀lú àtúndé gan ló sọ fún mi pé tí ìbá lórí tí ò bá ṣe rẹ́kọ̀dù òṣò lóore. ìyẹn Túndé Akéwùsọlá pr Ṣẹ̀fíù gbà yẹn. sọ ti yẹ yín àyẹ̀wò rẹ́kọ̀dù tí ọ̀gá ṣe tẹ́mi náà èmi náà gbé rí bẹ́ẹ̀ studio. èmi tó wá fi kíní kan yàtọ̀ gbogbo olórin tájọ táwọn ń wí lábẹ́òkúta sọ ti yẹ tí Ṣẹ̀fíù bá dúró lórí stage tó ń kọrin ẹ̀mí nọ́ọ̀sẹ̀sì láti lọ gbérin lórí fún Ṣẹ̀fíù gbogbo kàṣíwá yíwájú tí elégbé ò bá tí ì débẹ̀ lẹ́yìn kan báyìí pé òun ní problem lẹ́yìn tó ní problem yẹn á wá wé you fight it wọ́n náà wá jà tó bá finish ẹ̀ tó wí ní ogun yẹn gbọ́dọ̀ jẹ́ nǹkan èèyàn gbọ́dọ̀ jẹ́ nǹkan ni torí ẹ̀ mo jẹ́ mọ̀ inú lórí struggle mi òun di iṣẹ́ orin yẹn bàbá kú a máa jẹun tó jẹun lọ. ó yẹ ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. bọ́lọ́mọ pé Landoma níbo ni Landoma yẹn gan ti wá. orúkọ mi Landoma land of mercy ilé àánú Olúwa tí kì í ṣú. Ọlọ́run dá mi ní ẹ̀yà àbíṣẹ́ tọ́nátọ́ná tán bá mú gbogbo náà ayé lọ náà mi ò ní kú mo wà láàrin ẹ̀ ọba ní star kan délé ní gòkè àárín wọn bẹ̀ náà mo wà ògo òníwọ̀. transformer lọmọ Landoma yẹn generator lọmọ Landoma yẹn Samsung lọmọ Landoma yẹn Global Light lọmọ Landoma yẹn o ẹ má ṣe gbá mi mú rárá àgbo kì í ṣẹgbẹ́ ọ̀dà ọmọ bọ́lọ́mọ pé tán bá ní kẹ́lẹ́pọ̀n jẹ́pọ̀n màṣùpá ló máa kọ́kọ́ yó Landoma kọrinkọrin lékelèké aláṣọ funfun kì í ṣẹgbẹ́ àparò alájọ pípọ́n kó má wẹ́ fógun ọdún agbègbè mi lékè ọ̀tá lé agbègbè mi lékè ọ̀tá òde agbègbè mi lékè àwọn ẹni bí. bọ́ Landoma ẹ̀dùn náà ta ló kọ yín iṣẹ́ orin náà. wọn kọ mí o mo kàn ní talent ni o Ọlọ́run fún mi mo dẹ̀ gbàmọ̀ràn àgbà torí pé Ṣẹ̀fíù tí mo ta tẹ̀lé yẹn tá a bá jókòó báyìí kódà gbogbo ní Ṣẹ̀fíù dáwọ́lé bá pátápátá ni mo dáwọ́lé nígbà ìtàn ní ọ́fíìsì èmi náà lọ gba ọ́fíìsì wọ́n ṣe sanbọ́ọ̀dù ẹ̀yin náà ṣe sanbọ́ọ̀dù ọlọ́ra ayá kan ẹ̀yin náà ra ayá kan ọlọ́ra ayá kékeré mo sàn fẹ́ mo ń gbèsè wọn yẹn mo ń tẹ̀lé ṣé ti yé yín kò sẹ́ni tó ṣerú ẹ̀ lábẹ́òkúta kò sí pọ̀ ńgbà tó yá sẹ́mọ̀ apá kún wa béèyàn bá rẹ́ni bálà kó tó dépò ọ̀la kò yá bọ̀rọ̀ bọ̀tẹ̀ ń fèsì ẹ̀ ń fà ìtì mo fèsì ẹ̀ mo wá ń finish ẹ̀ Ọlọ́run ṣe mí lórí wa láì àbá kódà gan ọ̀rọ̀ mẹ́ta mi kò yẹ Ọlọ́run ló yé torí pé mi lérò ẹ̀ láti rò pé ó ti tán mi mọ̀ pé mo lè kọ́lé láyé mi pàápàá. Allahu Akbar. Mo sá kọ́ yàrá kan mo dẹ̀ ti wà bẹ́ẹ̀ tí ó ti lé 17 years. Wow. Mo bọ́kùnrin mo bóbìnrin kí la tún tí mo tún fẹ́
kò sí tán ṣe níṣẹ́ mo nírin mo ra irinṣẹ́ fún ara mi mo sì ṣe irinṣẹ́ 2000 ṣe ni bàbá mi gan fi ní kọ́ṣẹ́ fi lọ́rùn ni ṣe dáàdì mi pàtí láyé junction kíta dùn fún iṣẹ́ fíù yẹ wá bá mi ṣàdúrà fún ọmọ rẹ̀ gbàgbàgbàgbà ya ìjọ ẹni mo rí Àlàó mo rí wo bí ran Àlàó kọ tó á lé o. kí lẹ̀yin rí sọ́jọ́ iwájú iṣẹ́ fújì. ohun tẹ́mi kàn rí bẹ́ẹ̀ àwọn aṣíwájú wa yẹn ni pé sorry to say ẹ rí pé kò sí new artist láti ìgbà tí ẹyẹ àwọn Ṣáńkó àti Kónkóló gbogbo àwọn tó dé wá gbé dání nìsín àyìnbó ẹni tó ṣe olóore tó ṣe dáadáa fọlọ́rin ẹgbẹ́ o tí wọ́n ẹlòmíì ò fẹ́ kí wọ́n pariwo ohun síta. bẹ́ẹ̀ni ṣó ti yé yín irú àwọn màláìkà tí ẹ ṣe ń tíráyì lójú mi Ṣẹ̀fíù Àlàó wọ́n ṣe ń tíráyì bọ́ ibi tí mò ń lọ ní pé ohun tó dẹ̀ ń ṣe àwọn ọ̀gá wa yẹn ní pé kò sẹ́ni tó fẹ́ wà lókè tó fẹ́ jábọ́ o ṣó ti yé yín torí pé bó ṣe wà yẹn ẹlòmíì nù wa kò lọ́mọṣẹ́ tí ó dẹ̀ ṣé mi jẹ́ pé ọmọọṣẹ́ bíi 8 10 ló wà lẹ́yìn mi iṣẹ́ fi wá gbére fún mi tó bá mi gba bíi 1.5 àbí 1 million ṣó ti máa pè mí kí wọ́n lọ kó ọmọọṣẹ́ bíi 5 sórí stage ṣéjọ́ mi ọ̀hún ni pè mí ṣé ti yé yín àwọn kìnìyàn kọ́kọ́ náà ń fa ìfàsẹ́yìn ẹlòmíì sì 1 million ló ti gba ẹ̀ ń sè tó yẹ kó ti lọ gbarinṣẹ́ irinṣẹ́ gidi tó wé kò ní ṣe yẹn a ti gbọ́ bùkátà náà ṣe ti nígbà tó ti gbọ́ bùkátà owó ní bá kìíní yẹn mọ́ àwọn bọ́ọ̀sì yẹ kó ti piano tó sáàsì kò ní lè ṣe kò ní lè mítọ̀ ẹlòmíì ọ̀hún ni wọ́ṣọ báǹdì lórí stéèjì ó pẹ̀lú tí wọ́n fi ń pọ́n àwọn oníjùjú lé ju àwọn onífújì lọ lábẹ́òkúta ṣe ti ẹ̀yìn wa láyọ̀ ń tẹ̀ ṣe mọ̀ òye lọ bá ṣe é pa lórí stage wá lórí stage yẹn fún ààrẹ mọ̀ fọ́gà ní Làndúmà bóyè dá mi mọ̀ pàápàá ó dá mi mọ̀ lágbàáwo ilé Àsálàtù dá mi mọ̀ àgbàáwo Làndúmà gbogbo ní fújì lábẹ́òkúta dá mi mọ̀ kọ́ má fi etí ẹ̀tọ́ gbọ́rọ̀ mi Làndúmà lè mi jẹ́ àbúrò mi Ládéolú wọ́n sí ní Adéolú gbogbo tó fi ìtàn ṣe iṣẹ́ fújì ni mo fi ju gbogbo wọn lọ. bọ̀ ká ló fẹ́ fún wọn nọ́mbà lábẹ́òkúta nọ́mbà ò lẹ́rù pẹ́tọ́ sí. ẹ̀wọ̀n ayé ti sọ pé Ṣẹ̀fíù nọ́mbà wa. gbogbo wa ní nọ́mbà 1 òkè ta ló fún mi ní máàkì nọ́mbà 1. àwọn ayé example àwọn ayé ló sọ o example wo ni mo ṣe tí mo gba nọ́mbà 1. wà ní nọ́mbà 1. ìlà Ṣẹ̀fíù ò lè sọ torí pé àgbàlagbà ni wọ́n. àwọn òpè táwọn bá dárúkọ ẹnìkan àìrọ̀ àti ṣe competition kan rí tó yẹ pé ó yẹ kí mú Ṣẹ̀fíù sínú ni ó yẹ kí mo sínú ni Aké Palace àti ṣe competition yẹn káàkiri ó wá kó èmi àti Lékè olúborí bẹ́ẹ̀ ni èmi náà súnmọ́ Ṣẹ̀fíù dáadáa tí mo súnmọ́ wọn ni wọ́n ṣe wọléwọ̀de pẹ̀lú wọn wọ́n ti sọ pé kọ́ wá mú force náà méjèèjì torí pé afẹ́ tó bí 40 tá a lọ ṣe competition yẹn àwa tó wá kù nìyẹn ìṣẹ̀lẹ̀ ọ̀gá mi sáko mẹ́ni ò pé àwọn méjì rẹ̀ wí ni àwọn méjì rẹ̀ wí ni ó yẹ kó dárúkọ mi. ẹ gbà tó bá rí pé bóyá orin jọwọ. ṣé ohun tó rà lájí ṣe ni pé ìgbà ọmọ táwọn ọmọ yẹn máa dá lọ́la fún mi nígbà yẹn ọ̀gá tó yẹ kó gà ṣe báyìí a ti bìlíìfì pé kò sí tó fẹ́ fi kún un. òun náà ni ọ̀rọ̀ tẹ́ náà sọ lórí rédíò. olùyọ̀dọ̀ ti gbà yìí pé nọ́mbà 1 ni Dr. Ṣẹ̀fíù Àlàó Adékúnlé ta ni nọ́mbà 2. gbogbo wọn pátá ni nọ́mbà 2. ẹ mọ̀ pé alájí mọ̀ tó ń ṣe ó ti wẹ̀ pé gbogbo wọn ọmọ òun ni wọ́n. tábàyọ̀ Ṣẹ̀fíù nọ́mbà 1 lèmi náà. Number 1 ni mí. Number 2 la Number 1 àti fún Ṣẹ̀fíù 1. àwọn àti fẹ́ jẹ́ ìṣẹ́ jẹ́sì tí ní. ẹ̀hùn pé táyọ̀ ọ̀gá wa náà wí ni pé gbogbo wa rè number 1. so Làndúmà náà number 1 ni. lẹ́wà bẹ́ẹ̀ ni. ó ti parí. Aláǹgéré lètò. ṣé mo bẹ́ẹ̀ gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ látàárọ̀ tí ẹ sọ nǹkan kan pa Saheed Òṣùpá. àwọn Òṣùpá àwọn wà ní Ajégúnlẹ̀ àti àwọn Alárápé Lateef. Alárápé Lateef yẹn ti jáde láyé. àwọn ti kú sọ ti yẹn àwọn Tọ́ìbù kan wà tó wà lẹ́yìn Àgbékẹ́sì ọmọọṣẹ́ mi ní ẹ̀tẹ̀lẹ̀ láti ẹ̀jẹ̀ ṣàdúà lórí làwọn náà. ẹ̀jẹ̀ ṣàdúà. gbogbo àwọn tá à ń wí aṣíwájú wa náà jẹ́ inú mi dùn èmo kọ pé má jẹ́ òfin ìyá rẹ̀ lẹ̀ sáàyè lọ o
Pàṣọ má jẹ́ ó fi ìyá rẹ̀ lẹ̀ sáyé lọ. Ọmọ bá kú lójú òbí òbí ti kàgbákò. Ọmọ bá kú lójú òbí òbí ti pàdánù. Má jẹ́ ó fi ìyá rẹ̀ lẹ̀ sáyé lọ. Wọ́n á ní tó dùn mí ní pé nígbà tí Pàṣọ Abẹ́òkúta tó ń kí gbogbo olórin gan kí mi. Tí má dágbo ọ̀nà ọ̀hún kì í recognize mi. Gbogbo ìjọba fẹ́ pe Landoma gbogbo ìbéèrè tẹ́ fẹ́ béèrè. Òdèrè ó sì wà ńlẹ̀ dáadáa. Inshallah. Bá ní ká máa retí tuntun. Mo ṣiṣẹ́ lọ́pàá. Ọ̀dà Ọlọ́run á gbé jáde ní rọrùn. Àmín àmín àmín. Ó yá ẹ sọ nọ́mbà tán lè pè é. 082 371 65742. Lẹ́ẹ̀kan sí. 082 371 65742. Àǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò kan